látòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ dídí Esther Wasinjak ti pe àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà láti jẹ́ ẹni tí yóò mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá àti fún ìdàgbàsókè ara ẹni láti lè jẹ́ ẹni pàtàkì níbi iṣẹ́ náà. Olórí àwọn òṣìṣẹ́ ìjọba sọ èyí níbi ìmójútó ìdánwò ìdánilójú iṣẹ́ fún òṣìṣẹ́ ní olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Ahmed Jabani ló jábọ̀ ìròyìn. Ìyípadà agbára fún ìjẹ́ ọmọ ènìyàn, ìgbéga àwùjọ àti ìnífẹ̀ẹ́ ọmọnìkejì lọ́kàn fún àǹfààní gbogbo ènìyàn ni ohun tí a nílò láti mú orílẹ̀-èdè Nàìjíríà dára sí i fún gbogbo ènìyàn. Eléyìí wáyé níbi ètò àmì ẹ̀yẹ tí àjọ Humanitarian Service Diamond gbé kalẹ̀ láti buyì fún àwọn ènìyàn inú àjọ náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Akọ̀ròyìn wa Ibrahim Bello jábọ̀ pé ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA náà pẹ̀lú àwọn tí wọ́n bu ọlá náà fún níbẹ̀. Mínísítà fún ètò ìnáwó Ọláwálé Ẹ̀dùn àti mínísítà fún ètò ìṣúná owó orílẹ̀-èdè Abubakar Atiku Bagudu ti tẹpẹlẹ mọ́ ìdí tí àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta ìjọba fi gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ fún ìdàgbàsókè láti kojú àwọn ìpèníjà ààbò tó ń kojú orílẹ̀-èdè wa. Èyí wáyé níbi ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé pẹ̀lú àwọn ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ètò nípa àwọn ọ̀nà ètò ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ àti àbájáde rẹ̀ lórí ààbò orílẹ̀-èdè. Akọ̀ròyìn wa nílé ìgbìmọ̀ Isa Muhammad ló jábọ̀ ìròyìn. Àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí láti ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú orílẹ̀-èdè wa láti gbógun ti ìwà burúkú nípasẹ̀ àwọn pípèsè ìmọ̀ ẹ̀rọ àti àjọṣepọ̀ ìdàgbàsókè. Olùdarí àwọn agbègbè àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè nílẹ̀ Nàìjíríà Muhammad Faa ló ṣe ìlérí náà lásìkò ìrántí ọjọ́ ìrántí àgbáyé ti ọdún 2024 àti ìkẹ́dùn fún àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ ìlàbí náà lọ àti àwọn tó ti ṣẹlẹ̀ sí nílé àjọ tó wà ní ìlú ilẹ̀ Nàìjíríà. Ṣíkùnàǹso Wambuese ló jábọ̀ ìròyìn. Kó tó di pé àwọn àtẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ kí adókè lọ́hùn fún ìpolówó ọjà. NTA Ijebu ode fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu ode alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTime Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí: 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ijebu ode alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Ìjọba àpapọ̀ ti sọ fún àwọn àjọ tó ń rí sí ètò iná ìjọba láti rí i dájú pé àǹfààní iná mọ̀nàmọ́ná gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ìpìlẹ̀ ó gbọ́dọ̀ wà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélabú nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ẹ̀ka agbára ló sọ̀rọ̀ ìdí mímọ̀ tó sì sọ pé àwọn oníbàárà yẹ fún ẹ̀tọ́ láti mọ ìdí tí iná mọ̀nàmọ́ná fi wà tàbí ìpèníjà tí ó ń dojú kọ níbi ẹ̀ka iná mọ̀nàmọ́ná. Èyí wúlò fún ìbáraẹnisọ̀rọ̀ tó tọ́ tó múnádóko. Ó tún tẹnu mọ́ pé àwọn ará ìlú ò gbọ́dọ̀ wà nínú òkùnkùn pẹ̀lú àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ka náà bí ó ṣe ń fún ẹgbẹ́ náà ní iṣẹ́ kí wọ́n sì fún wọn ní èsì àti ọ̀nà àbáyọ. Akọ̀ròyìn wa Joshua Ojito jábọ̀ pé àwọn ẹgbẹ́ ìbáraẹnisọ̀rọ̀ gbọ́dọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ ilé-iṣẹ́ agbára àtàwọn tó ń pín iná láti ṣe àṣeyọrí ìbáraẹnisọ̀rọ̀ tó múnádóko fún àwọn aráalé pẹ̀lú àkọsílẹ̀ tí wọ́n ṣe ní ọdún kan ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Mínísítà náà gbàgbọ́ pé àwọn olùdarí ìròyìn
ní ẹ̀ka náà ní ipa láti kó nínú ìdàgbàsókè àti àtìlẹ́yìn ọ̀nà náà. àwọn tọ́rọ̀ kàn nínú iṣẹ́ àkànṣe orílẹ̀-èdè Nàìjíríà ní èrò pé tí orílẹ̀-èdè wa bá ṣe ìdàgbàsókè tí wọ́n fẹ́ nínú ètò ọrọ̀ ajé, wọ́n ní láti kúrò nínú ètò tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ sí ìlò ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ tuntun fún àtìlẹ́yìn láti rí àyípadà tí wọ́n ń retí. Ben Adams ròyìn pé olórí àwọn òṣìṣẹ́ ìjọba àti mínísítà fún ètò ìnáwó àti mínísítà fún ètò ìṣúná pẹ̀lú ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà sọ pé orílẹ̀‐èdè wa nílò àjọṣepọ̀ gbogbogbò láti dára sí i ju ti àtẹ̀yìnwá lọ. Èyí wáyé níbi ìfọ̀rọ̀wérọ̀ ọrọ̀ ajé pẹ̀lú àkórí èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọjọ́ iwájú ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà. Òmìnira ọdún karùndínlọ́gbọ̀n àti síwájú tí ìgbìmọ̀ ẹgbẹ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè àti ilé-iṣẹ́ ètò ìṣúná àti ọrọ̀ ajé ń ṣe ètò rẹ̀ ní olú ìlú ilẹ̀ Nàìjíríà, Àbújá. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.